Like the, for over 20 years. Ìwọ ni mo fẹ́ fẹ́. Ìwọ láyọ̀ ọkàn mi. Òun náà mò ń ṣe lọ́wọ́. Báwo ni sọ ma serious? Kò ní dá fún jẹ. Ṣé báwo ló ṣe yẹ kí n ṣe? Like you know what? What are our names? What are our names? Let's start. Oh. Hold on. What are my names? Don't care, Lord. Olaide. 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 No ni. Olaide. Leave my ears, my ears. I hear it. Okay. Olaide. Fatima. Shaki. Oh, Shaki. Shakira. Olaide. Afolayo. Eh? That's good. That's good. Okay. Mo fẹ́ máa dùn ẹ̀ lẹ́. Nítorí kí ló yẹ ká ṣe? Ká kàn máa fẹ́ra wa. Kò make sense. Ká dóra wa dáadáa. Mo máa la everywhere. Ìwọ náà lámẹ́ta. Yọ̀dí sí mi ní public. Jẹ́mi bí wèrè. Pé Bímbọ́ kó dúró síwájú wa kí n máa la ẹ̀. Rún mi. Iwájú Bímbọ́. Yóò rí bọ́kùnrin ni. Ọkùnrin ni lọ́dọ̀ tèmi. Bó ṣe sẹ́ksì lójú àwọn èèyàn kò yé mi. Ọkùnrin ni wèrè. Ní ilé tó ṣe wèrè. Ìwọ Bímbọ́. O máa ń wá ìwọ báyìí. Wèrè ìjọ ọ̀nà ló gbogbo ẹni. Lánàá lórí bẹ́ẹ̀ mo sùn. Ojú òun lè máa tán wà ní. Mi ò kí wọ́n àwọn ìlòjú ayé. Bí àwọn ọmọ máa ń gbé máa ń gbé. Yeah, what's it called? What's it called?